ẹ̀yin èèyàn lẹ́yìn ẹ̀bẹ̀ tí Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n bẹ̀ lánàá òde yìí wípé kí gbogbo ayé forí jìn àwọn o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní airport ìlú Àbújá láàrin wọn àti iléeṣẹ́ ọkọ̀ ojú òfurufú Valujet. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ K1 ó tún ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ Wasiu Ayinde tẹ́ ẹ̀ bá gbàgbé lánàá òde ìmọ̀ ni Alhaji Wasiu Ayinde tó bọ́ sórí ẹ̀rọ ayélujára tó wá bẹ̀bẹ̀ lórí àṣìṣe tó ṣe ní airport l'Àbújá. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o kódà àwọn ọ̀gá pátápátá wọ́n ti tẹsẹ̀ bọ̀rọ̀ yìí wọ́n ti tẹsẹ̀ bọ̀rọ̀ K1 wọ́n ní wọ́n ló kàn bọ́ online ni ipò kan apologize online ni ipò irọ́ pé àwọn ò tí gbà yẹn wọlé ipò ọ̀rọ̀ pé wọ́n ti kọ lẹ́tà pé dà pé lẹ́tà ti dọ́dọ̀ àwọn ọ̀gá pátápátá ipò èsì tán bá bọ̀ ń bẹ̀ ní K1 ó gbọ́ sétí ẹ̀ báyà ọ̀rọ̀ yóò dọ̀rọ̀ ilé ẹjọ́ ni báyà wọ́n sì gbẹ́bẹ̀ tó ṣe ni wọ́n ní ìyẹn làwọn ò tí mọ̀ wọ́n nítorí pé ó kàn bọ́ online ni ó kàn sọ pé káwọn ọmọ Nàìjíríà kan dáríjì nítorí àṣìṣe àti iléeṣẹ́ àwọn ọkọ̀ òfurufú wọ́n ní ìyẹn ò tí pé no àwọn èèyàn ò tí accept ẹ̀bẹ̀ wọn o ipe lẹ́tà tá a kọ sókè èsì tí wọ́n bá ti fún wa Alhaji ó gbọ́ báyà wọn ò jọ pàdé ní kóòtù ni bí kan ni bí wọ́n dẹ̀ gbẹ́bẹ̀ wọn ni gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́ nínú fọ́nrán yìí ẹ wo ẹ má jẹun gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán tí èmi Kúnlé Ìjẹ̀ṣà tí mo tó mú wá sí etí ìgbọ̀yín ẹ wo bí ọ̀rọ̀ tó ṣe ń lọ náà ni bó bá tó ṣe ń lọ àtò jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́ ẹ wá lọ gbọ́rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn Nigerian Civil Aviation Authority wọ́n mọ̀ ti sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ o ṣùgbọ́n kí ni tí wọ́n sọ bákan náà ẹni tó jẹ́ mínísítà fún ètò ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú ìyẹn Minister of Aviation alàgbà Festus Keyamo àwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀bẹ̀ tí Kwame wà ń bẹ̀ ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn ibo lọ̀rọ̀ dé dúró àwọn the Nigeria Civil Aviation Authority àwọn kan tiẹ̀ sọ̀rọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ò sí lọ́wọ́ àwọn o ó ti kọjá àwọn o ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ jẹ́ kí n sáré gbé ẹ̀yin èèyàn wa débẹ̀ o gẹ́gẹ́ bí ìròyìn èyí tó tẹ̀ wá lọ́wọ́ nígbà tí àwọn iléeṣẹ́ ìwé ìròyìn Punch tí wọ́n bá àwọn the Nigeria Civil Aviation Authority tí wọ́n bá ẹni tó jẹ́ agbẹnu wọn sọ̀rọ̀ látàrí ẹ̀bẹ̀ tí òǹkọrin fújì ní Alhaji Wasiu Ayinde tó ti bẹ gbogbo ayé lánàá òde yìí tó sì jẹ́ pé ó ṣàkúlẹ̀tì káàkiri orí social media ẹni tó wá jẹ́ agbẹnusọ wọn ìyẹn alàgbà Michael Achimugu òun ló sọ̀rọ̀ o ó ní sẹ́rí ọ̀rọ̀ Kwame tòótọ́ làwọn gbọ́ wípé wọ́n lọ́jọ́ ti apologize wọ́n ti tender apology ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó ti kọjá ọ̀tọ̀dọ̀ tàwọn ó ní kò sí lọ́wọ́ àwọn mọ́ torí àwọn ti kọ ìwé ẹ̀sùn àwọn ti kọ sí ẹni tó jẹ́ Attorney General orílẹ̀-èdè Nàìjíríà àwọn sì ti kọ sí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá wípé ìwé ẹ̀sùn yẹn ń bẹ lọ́wọ́ wọn wípé àwọn ni wọ́n wà á mọ bí tí ọ̀rọ̀ yẹn tó máa gbà wọ́n ló ti kọjá tí àwọn lè sọ wípé bó ṣe jẹ́ àwọn làwọn ó decide ẹ̀ torí ẹ̀yin ẹ̀ tẹ́ ẹ̀ bá sì gbàgbé wọ́n ti place Alhaji Wasiu Ayinde wípé lóṣù mẹ́fà o kò sí ọkọ̀ ojú òfurufú kankan tó gbọ́dọ̀ gbé wọn yálà ní ti abẹ́lé tàbáwọn tí ń lọ sí ìlú òkèèrè lọ́hùn. Bákan náà ni ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ìgòkègbodò ọkọ̀ ojú òfurufú ìyẹn alàgbà Festus Keyamo làwọn akọ̀ròyìn náà bá mọ̀ tó kàn sí wọn wípé bó lẹ ṣe rí ọ̀rọ̀ tó ń jà ńlẹ̀ yìí sí pé Kwame àmọ̀ ti tọrọ àforíjì ṣé bẹ́yìn náà ti rí apology tí bàbá ṣe ẹni tó jẹ́ mínísítà ní tòótọ́ làwọn ti rí pé bẹ́yìn tẹ́ ń wá fọ̀rọ̀ wá wa lẹ́nu wò bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ rí bẹ́ẹ̀ náà làwọn náà rí lórí social media ṣùgbọ́n kò tí ì sí pé bóyá ìpinnu kan rèé táwọn tí ìpinnu lórí ẹ̀ pé àwọn ò tí ì ráyè jókòó láti sọ̀rọ̀ kankan lórí ẹ̀ pé bí everybody ṣe rí náà ni àwọn rí o wípé kò tí ì rí lè sí nǹkan kan lórí ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ náà ni wọ́n tún kàn sí ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà Múyìwá Adéjọbí wípé ṣé tòótọ́ lẹ ti rí
ìwé ẹ̀sùn tí wọ́n ní wọ́n kọ sí iléeṣẹ́ ọlọ́pàá ó ní òun ó gbìyànjú láti wò ó ṣùgbọ́n di àkókò tí a fi ń kó ìròyìn yìí jọ ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá wọ́n ní kò tí ì dá èsì padà o bóyá wọ́n ti rí petition tí wọ́n ní àjọ NACA kọ àbí wọn ò tí ì rí o. Wọ́n sì ṣèlérí wípé òun ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ bóyá wọ́n rí àbí àwọn ò rí. Kódà àwọn akọ̀ròyìn wọ́n láwọn tún gbìyànjú láti lè bá ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà ìyẹn alàgbà Fágbèmí Lateef Fágbèmí tí wọ́n jẹ́ agbẹjọ́rò àgbà Nàìjíríà pé káwọn bi wọ́n pé ọ̀rọ̀ petition tí àwọn àjọ NACA tí wọ́n ní wọ́n kọ sí yín bó ló ṣe jẹ́ àti pé bó gangan lọ̀rọ̀ òǹkọrin fújì Wàsíù Àyìndé pé ibo lọ̀rọ̀ dé dúró ṣé ó ti yanjú ni àbí ò ti yanjú. Wọ́n ní ṣùgbọ́n dìbà tí ń sọ̀rọ̀ gbogbo akitiyan láti rí AGF bá sọ̀rọ̀ ó já sí pàbó. Bẹ́ẹ̀ bá sì gbàgbé àná òde yìí náà ni Komo Reti jáde síta tí wọ́n ní àwọn tọrọ àforíjì o lọ́wọ́ ìjọba àpapọ̀ presidency àwọn àjọ NACA àwọn iléeṣẹ́ value jet àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn pàápàá jùlọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe International Airport nílùú Àbújá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ o tí wọ́n sì sọ sí òǹkọrin fújì ni látàrí ìwà tí wọ́n wù ní pápákọ̀ òfurufú náà wípé kì í ṣèwà tó bójúmu ṣùgbọ́n Komo Reti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ èsì ni àwa ń wò báyìí kí a gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró sí nìyẹn o. Àjọ NACA ní àwọn kọ́ làwọn ó decide ọ̀rọ̀ o. Bákan náà lẹ́yìn tó jẹ́ Minister of Aviation pé àwọn náà kàn rí fídíò náà lórí social media ni kò tí ì sí àjọsọ kan àbí pé bóyá àwọn ti pinnu lórí ẹ̀ bóyá ilé ẹjọ́ ló máa wá ṣe final judgement lórí ọ̀rọ̀ yìí ni o bóyá ìjọba náà ni ó kàn decide pé ẹja fi kó àwọn àlẹ́jà rosa ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bóyá wọn ó sì papà gbé wọn lọ ilé ẹjọ́ ẹ ṣáàjà máa wo bí ọ̀rọ̀ yẹn bó bá ṣe ń lọ bó bá ṣe ń lọ tí gbogbo nǹkan ń lọ sí á gbìyànjú ká mọ̀ fi tó ẹ̀yin èèyàn wa létí eléyìí ni a ní ká fi tó yín létí o pébi tí ọ̀rọ̀ dé dúró rè o. Ọlọ́run èní yóò ju wá ṣe láṣẹ Èdùmàrè ó dàbọ̀ ó dìgbà kan náà.